kí náà mú o wọ́n ní kí ló dé tẹ́ ẹ mú kí ló dé tẹ́ ẹ mú kí ló dé tẹ́ ẹ mú àyàn kí ló dé tẹ́ ẹ mú kí ó sọ báyìí nínú iṣẹ́ abínibí ní ilẹ̀ Yorùbá báwo ni a ṣe ń kí àwọn apẹja bó la ṣe ń kí àwọn apẹja kí ni ìdáhùn wọn tó bá kí wọn wọn sọ pé a ti ń kí àwọn àgbẹ̀ àròkọ bọ́dúndé o yóò ní àṣẹ ògùn àgbẹ̀ o bó la ṣe ń kí àwọn apẹja. Apẹja bẹ́ẹ̀ ọ̀kan èjì ẹ̀ẹ́ta ẹ̀rin àrùn ó pàkàṣọ. ẹ fi ṣèfàjẹ́ bó la ṣe ń kí àwọn apẹja. àwọn sọ́jà ajá gbogbo nǹkan tó bá ti rí kò sí ìkẹsẹ̀ tí ń ṣe ọ́ lórí tó ń fọwọ́ mú pé orí ògùn ọ̀. àwọn á ṣe kí ni. sọ̀rọ̀ bó ṣe ń ṣe ń dùn àwọn ará ilé ń fi pé nǹkan. àwọn awọ o. àwọn awọ bó làwọn yóò wọ̀ bọ́lẹ̀ yóò wọ̀ bọ́lẹ̀ ẹ̀ràn lọ́wọ́. ìwà mú o. ìwà ń bẹ́ẹ̀ ni ìwà ń bẹ́ẹ̀ ni orí wa ó mú ìwọ̀ ó mú ìwọ̀ ò bá sì mú àdá ó mú àkàdá ó mú. ẹgbẹ́ mo rẹ́ ẹni lójú mo rẹ́ ẹni ní ara àwọn nǹkan tí àwọn onítẹ̀bọmi ti gbìyànjú àti sọ ó ti fẹ́ súnmọ́ àmọ́ kò kàn gbá mọ́ ni àwọn akún o tó bá jẹ́ àwọn apẹja tó ń lo àwọn net àwọn akún o tẹ́ bá jù sómi o yóò kó ọ̀pọ̀lọpọ̀ ẹja èyí tí Jésù ṣe fún Pétérù àpẹja lọ́jọ́ kìíní àná lẹ́ẹ̀gbàgbé tó bá wá jẹ́ pé àwọn tó ń lo ìwọ̀ ni wọ́n á sọ wípé àjẹpá o nítorí pé ṣe náà ń dẹ kinní náà olófòfó wà lókè tó ń lọ tó ń bọ̀ ó yá ó ti dẹ yóò sì pa àṣẹ làwọn náà dáhùn àṣẹ ògùn àgbẹ̀ ọdúnrún ló ń ṣiṣẹ́ nǹkan tó jẹ mọ́ irin àwọn nǹkan tó sì ń lo jẹ mọ́ ìrìn ògùn ló sì ṣiṣẹ́ gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ bíi ọdẹ ṣíṣe àbí ká ṣe irú àwọn iṣẹ́ báyìí ṣe tírẹ́pọ̀ kankan ṣe rẹ́pọ̀ kankan wọ́n ṣì kò sí ààyè fún kí a fi ọdún